sunkún báyìí jẹ́ jáde ló bá ti sunkún báyìí ààrẹ ń ṣí tààrẹ bá ti ń ṣí báyìí yóò máa sun fẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ń sun lára ẹ̀ èwo nu méjì eléyìí ọjọ́ kẹta tá a ṣe lé nìkan. ọjọ́ kẹta tá a ṣe. èèyàn mi mo fẹ́ kẹ́ wá gbọ́n ohun tí ó ṣẹlẹ̀ sí Ìyá Ìbejì nǹkan tí wọ́n fi ojú Ìyá Ìbejì rí ní ẹni tó ti fẹ́ sanwó mọ́rúwá tán tí wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ ṣe rí àwọn èèyàn níkà o ẹ wá gbọ́ bí Àgbàlá Gabriel bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn àti bí arábìnrin gan ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn in fact ẹ wo àánú abiyamọ á ṣe yín ẹ jẹ́ ká wá lọ gbọ́. ẹ wá jókòó bá ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lè làwọn ọmọ ìlú ẹ jẹ́ ń jókòó tí Ìbejì ẹ bá ń gbé gángan kí n lùlù báwọn Ìbejì tí n bá rí lù kí n lùlù báwọn Ìbejì. How are you? Twins ìgbà wo lẹ bí àwọn ọmọ yìí. Kí ló dé ní ẹ̀dẹ́ sùn mo ti ẹ̀kọ́ fẹ́ kí Ìbejì rẹ̀ kí ló dé wá ń sunkún. How are you? Twins kí lè lè ayé Ìbejì wọlé ayé lè mo gbà á ké mo ti gbà á ajọ́kẹ́ máa bí Ìbejì Kẹ́hìndé rè táyé ọmọ owó ẹ̀yin náà lẹ́wòrà yín táyé Kẹ́hìn ọmọ owó ẹ̀yin náà lẹ́wòrà yín. Twins mọ̀ rè ẹ̀yin wo lẹ fẹ́ bí Ìbejì dádì wọn náà dà ẹ máa bọ̀ wọ́n ní dádì wọn sanwó mọ́rúwá kù wọ́n náà sanwó mọ́rúwá kù 800 wọ́n náà àgbà mọ́rúwá lọ́wọ́ wọn ẹ̀dúró mọ́rúwá tó fi ń tọ́jú àwọn ọmọ ìgbà wo gẹ́lẹ́ bí àwọn ọmọ yìí ẹ sọ̀rọ̀ kéde ẹ bá mi súnmọ́ wọn kí ló dé. April 18 lẹ bí wọn lẹ bí àwọn ọmọ yìí lọ́dún yìí so báyìí wọ́n ti pósù mélòó báyìí. ìjẹta náà pé oṣù méje. ìjẹta náà pé oṣù méje wow gbàtà ẹ bẹ́ẹ̀ bí mo gbọ́ pé wọ́n ní wọ́n ti sọ pé operation lè máa kọ́ ṣe tẹ́lẹ̀ wọ́n lọ operation lẹ́sìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbàtà ẹ bẹ́ẹ̀ bí wọ́n kọ́ ẹ̀ padà ṣe mọ́ ṣé bó ló ṣe jẹ́. ọkọ ìgbà tọkọ mi máa kọ́kọ́ wá sí ibi báyìí so ìgbà tó wá ní òun dẹ̀ ní interest nínú church ibi báyìí mo náà dó náà èmi ọ̀nà jìn bọ̀ ọjọ́ tí mo kọ́kọ́ wá mo wish láti rí dáàdì ìgbà tó ti dólógun wọn pray. fine n kò wá do ẹ wá pray bí gbà yẹn nígbà tí ẹ ṣàwádìí hospital nǹkan Ọlọ́run ṣeun ẹ̀fọ́ pressure bímọ ẹ wá lọ́mọ ìwọlẹ́ ló sì kì nínú wọn oṣù kéré ló sì kì. ọjọ́ kẹta ní ọjọ́ kẹta ok ẹ̀yin lọ́kọ ẹ̀rasa God bless sir mo mọ ọ̀gá yìí ara àwọn tó máa ń ṣe drama tó máa wá ó kàn máa ń wá ó máa ń ṣe drama aṣọ yín gan rè aṣọ drama yín gan rè now àwọn twins Táíwò now wọ́n ti ògbóni bọ́lá wọn separation wọ́n bí àwọn ọmọ ẹ wá ní oṣù kejì ẹ oṣù kẹta lọ mọ́ sick. ọjọ́ kẹta ló sì. ọjọ́ kẹta èmi gangan náà ta ọfà yẹn sí tó jẹ́ pé ìgbà tí mo tó rẹ́sẹ̀ làwọn ọmọ méjèèjì bọ́ síta so bí mo ṣe bímọ tán mò ń bleed ní ọpẹ́lọpẹ́ Jésù. ẹ ń bleed lónìí tẹ̀ ń bleed. kẹ́jẹ̀ ń dà lára mi tó jẹ́ pé mo ṣàpè Jésù ìkógbó. ok ẹsẹ̀ náà fi jáde àwọn méjèèjì ẹsẹ̀ náà fi jáde. so easy kọ́ máa bá ẹsẹ̀ jáde. ẹ̀yin abiyamọ so easy kọ́ máa bá ẹsẹ̀ jáde. ẹsẹ̀ wọn bá jáde Ọlọ́run tiẹ̀ wá ẹsẹ̀ wọn wà láyé àtàlàfíà. Ìbejì lọ́lọ́run fún yín mo pray fún ẹ̀yin táyì ń wá ọmọ Ọlọ́run kò fún yín ní bẹ́tà. èmi náà mo béèrè fún Ìbejì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn. ìwọ òbèrè Ìbejì fún olóbèrè yìí bọ bọ́ọ̀lù tó ń gbọ́ jọ ló béèrè Ìbejì fún ẹwọ náà sọ padà fún ìwọ náà sọ tiẹ̀ náà padà fún ìbẹ̀rẹ̀ now ẹ wá kí ló tẹ ẹrù bẹ́ẹ̀ kí ló ṣe yín torí mo gbọ́ pé ọkọ yín wà mọ́rúwá bọ̀dà wọn lè wà mọ́rúwá wọ́n gbé fún yín ní solvent ẹ wá ń 3.5 ni mo gbà mo ti san bẹ́ẹ̀ pé 800. ok ẹ gba mọ́rúwá 3.5 million dé ìsúnmọ́ yín ẹ wá ti sanwó ẹ̀ kú 800 bẹ́ẹ̀ ṣe ń sanwó ẹ̀ lọ́lẹ́ bí ọmọ
Okay, time yẹn lọmọ yẹn sick. Ìgbé wá sick nǹkan kí wá ló kí ló. Ìgbà tó fi sick yẹn èmi mọ́mì mi àti àwọn ìlàjọ ń sun hospital. Ẹ̀yin àti mọ́mì mi. Mọ́mì àti ọkọ yín lẹ́jọ́ sọ hospital. So wọn ráyè ṣiṣẹ́. Wọn ráyè ṣiṣẹ́. Ẹ̀bẹ̀ dẹ̀ sọ fún mi bí wọ́n rá pé ìyàwó ọmọ yín sick gan o pé ó ń gbẹ̀jẹ̀ lọ́wọ́ gbà yẹn. Okay, kí wá ló ṣẹlẹ̀ Ìgbà tó ṣàtìdí pé bóyá ti wà ní hospital yẹn tí ọmọ yìí ń bleed. So ìgbà tí wọ́n bá ti sọ pé a fẹ́ ra oògùn, ìgbà tọkọ mi máa bọ́ síta máa pọ́n mi nìkan sílẹ̀ nílé a máa tọrọ owó. Ta ni mo tọrọ owó? Èmi sà. Kò yé mi. A máa tọrọ owó tá a bá sọ pé wọ́n fẹ́ ra oògùn torí 800 yẹn ẹ mú owó tí a ná fún àwọn ọmọ yìí 910 ni. Ẹnu fún nígbà táwọn lọ hospital yẹn. Ọmọ yìí nìkan 910,000. Òun tóun sick àbí ìyẹn Kẹ́hìndé ń gbọ́ wọ́n ló sick kí ló dé? Why are you sick? Why do you sick? Why are you sick? O ní ṣàìsàn mọ́. Àmín lórúkọ Jésù. Amen. O ṣàìsàn mọ́. Ẹ wá ná 910,000. Nígbà yẹn ta ló kówó yẹn lẹ̀? Ata machine wa ni. Machine ránṣọ. Olórí white méjì àti dúdú mẹ́ta. Okay, ẹni sùúrù tailor lẹ́yìn. Machine mi ò lẹ́ni. Machine mẹ́ta márùn-ún la ní olórí white méjì àti dúdú mẹ́ta. Ẹni machine olórí white méjì kí ló ń jẹ́ olórí white? Tọ́pù máa kóṣẹ́ sáṣọ. Tọ́pù máa kóṣẹ́ sáṣọ. Ẹ̀yin lẹ́yìn ń lò. Tailor lẹ́yìn náà. Tailor níyàwó yín náà. Ẹ̀ẹ̀mejì ní tailor. Ẹ wá ní ṣọ́ọ̀bù síbì kan náà. Ẹ̀yin tí wọ́n wá mọ́rúwá. Mo pàtẹ́wọ́ fún yín. And try. Gbogbo ẹ̀wà bó wà ní machine bẹ́ẹ̀ sì ń ṣe machine báyìí. Àti ta márùn-ún torí ìgbà tá a fẹ́ jẹ́ kí ọmọ yìí. Mi ń gbọ́ kí lẹ́lẹ́ ṣe. Ata márùn-ún. Ẹ ta machine mélòó? Bẹ́ẹ̀ ni ta márùn-ún. Irọ́ ni. Tó bá ti ń sunkún báyìí, ààrẹ ń ṣí tààrẹ bá ti ń ṣí báyìí yóò máa sun fẹ́ jẹ. Ẹ̀jẹ̀ ń sun lára ẹ̀. Èwo nu méjì? Eléyìí. Ọjọ́ kẹta tá a ṣe lé nìkan. Ọjọ́ kẹta tá a ṣe lé mi gbogbo ìyẹn bẹ̀rẹ̀. Ìgbà tá a dé hospital. Ọjọ́ kẹta tá a ṣe lé mi tán. Ọmọ ìsìkì. Ẹ̀jẹ̀ wá ń sun lára ẹ̀. Tó bá ń sunkún báyìí. Tó bá ti ń sunkún báyìí, ẹ̀jẹ̀ máa jáde ní ojú imú àtẹ́tí. Tó fi jẹ́ pé ààrẹ. Ẹ gbọ́ ọ̀bọ̀dá ṣé tọ́ ni. Bẹ́ẹ̀ ni sà, àwọn èèyàn wa tí ń gbọ́ gan nísìnyí wọ́n máa mọ̀ pẹ̀lú ìtọ́ nìkan tá à ń sọ. Àwọn èèyàn ò lè A súnmọ́ wa máa ń mọ́. gbé tọrọ owó káàkiri nígbà tí ò sí ìran kan mú. Ẹ máa ń pẹ́ ọmọ ìtọrọ owó. Nígbà tí ò sí Torí ìran kan tí ń sọ lálọ́ tí mo bá ti pọn ilé ìsẹ́yìn tí mo fi tí mo lọ sọ́kàn náà fáwọn méjèèjì náà fi máa mọ̀ pé ìbejì làwọn ọmọ yìí. So àwọn tó máa ràn wá lọ́wọ́, gbogbo wọn ràn wá lọ́wọ́, èyí tí ò bá ní káàṣì lọ́wọ́ tó máa bẹ̀rẹ̀ account number, gbogbo wọn ń ṣe fún wa. Nígbà yẹn lọ́hùn. So ìgbà yẹn lẹ wá ta ẹ̀ta machine márùn-ún. Ẹ bá tiẹ̀ tẹ ẹyọ kan. Dádì kò ká ní. Ẹ́ Kò ká ní sá. mi gbọ́ tẹ̀sán. Kò ká ní sá. Kò ká. usage ọgbọ́n máa yẹn gbà yẹn. Usage kọ́ wa, dókítà ní láti pè wá pé 50-50 ní pé madam má stress ara yọ ọmọ yóò lè di alẹ́. So aṣáájẹ pé a tó lè dálé àti kò lè dálé dókítà ẹ tiẹ̀ sì tíráàkì ẹlẹ́dàá ẹ̀ ṣáà rí pé a gbìyànjú. So ìgbà tó di pé dókítà yẹn ní òun ò lè try best pé látijọ́ tóun ti ṣiṣẹ́ òun ò rí ire léyìí rí tàṣà ti ń sun ẹkún tàti ń jẹrà mọ́lẹ̀ ní dókítà ti sọ pé òun ò lè ṣe irú iṣẹ́ báyìí pé ká máa lọ. Ó ṣàdárúkọ ibi méjì kan fún wa. Ibi méjì yẹn ibi ìkan jìnnà so àwa rí pé mọ́lì ló wà ní ìtòsí mọ́lì yẹn la lọ. Ìgbà tí adémọ́lì tán ní káùntẹ̀ kọ́kọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà wọ́n máa san 500 ibẹ̀ láti bú ẹkún wípé 500,000 ní lọ́wọ́ bọ̀ tó bá yẹ pé bóyá kákò tàbí ká máa tọrọ ká ẹ ṣàtẹ̀bá wa gbà kí ẹ ṣàtẹ̀bá wa wò bóyá ó máa yé tàbí kò ní yé. Gbogbo ìgbà tá a fi ń sunkún àwọn abiyamọ tó máa kọjá lọ tí wọ́n fún wa lówó ibẹ̀ ṣáà ni wọ́n ṣàtìrí káàṣì 25,000 ibẹ̀ láti kọ́kọ́ dà sílẹ̀ náà pẹ̀lú ọkùnrin kan tọ́lọ́ ń lò fún wa bí áńgẹ́lì tọkùnrin yẹn dúró wípé ìbejì làwọn ọmọ yìí ẹ bá wa gba ọmọ yìí 25,000 àwọn pípọ̀ yẹn ní láti jẹ́ ẹ̀dùn nígbà yẹn lẹ wá ta gbogbo machine ẹ bá ti má ta gbogbo machine yẹn márùn-ún. bá ta ọmọ yẹn máa kú. Ok, tẹ́ ẹ bá ta ọmọ yìí máa kú mà yẹn. Ok, very good. Ọlọ́run wá ṣe kò kú. Ìbẹ́yìn dẹ̀ ń wa mọ́rúwá. Wọ́n ti gbà lọ́wọ́ nígbà tí mo ṣiṣẹ́. Kí lẹ pé? Gbogbo táìmù yẹn tí ọmọ yẹn sì kìtà ń sun hospital ní ìráyè ṣiṣẹ́. Mo wá jẹ wọ́n lówó ní kọ́ńtà. Mo jẹ fún mi lórí ọ̀fẹ́ díẹ̀ kí n fi rí owó yẹn. Wọ́n ní rárá wípé kí n lọ wá gbogbo 800,000 yẹn wá. Èyí máa ń wà ní ìpàdé. Wọ́n ní kẹ́ lọ wá 800,000 wá kí n fi gbà. Kan tó gbé mọ́ra fún yín padà. Ṣé mọ́rúwá yẹn sì ní ìtì dáadáa? Ẹni sùúrù mò ń bọ̀ ẹni sùúrù. Ìtàn sọ fún yín báyìí, ok, ẹ̀ ń wa mọ́rúwá. Ẹ̀ ń wa mọ́rúwá. Nígbà tẹ́ ẹ̀ wà rówó sọmọ tí sickness yẹn dé bọ́ ọmọ.
wọ́n wá gba mọ́rúwá àtẹ̀rù san. wọ́n wá ní kí n fi. ẹni sùúrù ṣe bí installment náà lẹ́gbàá èlò lẹ́yìn san lọ́sẹ̀. mo san 30,000 lọ́sẹ̀. 30,000 lẹ́yìn san lọ́sẹ̀ 30,000 lẹ́yìn san lọ́sẹ̀ ẹ̀ ń gbẹ̀ wá 30,000 lọ́sẹ̀ ìbí ó yẹ kó kàn yẹ kán ṣí owó tẹ̀ ẹ jẹ ní ọ̀sẹ̀ mélòó lè fi jẹ́wọ́. mo ṣí ọ̀sẹ̀ bíi méjì mo fi jẹ́wọ́ nítorí. ọ̀sẹ̀ méjì lè fi jẹ́wọ́. 50,000 ni mo jẹ. 50,000 lẹ jẹ ẹ wọ́n dẹ̀ kán béèrè fún 50,000 yẹn. mo wá yá mo kó lọ nígbà tí mo kó débẹ̀. ẹ yá 50,000 yẹn ẹ wá kó lọ. nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún mi wípé owó yẹn ti fẹ́ tán àwọn ò lè gba 50,000 wípé ṣòwò kí ni ọwọ́. wọ́n lówó yẹn ti fẹ́ tán. wípé owó kẹ̀kẹ́ yẹn ti fẹ́ tán wípé ṣòwò àwọn ò lè gba 50,000 yẹn pé kí ni ọkọ̀ gbogbo ẹ̀ wá. kẹ́ lọ kó owó kí ni wá. gbogbo 800,000 wà. kẹ́ lọ pé owó tó kù náà kù lè fẹ́ san gẹ́gẹ́gẹ́gẹ́ 800,000 kí wọ́n lọ kó wá 800,000 níbo lẹ́tì 800. nínú 3.5 tí mo gbà. 3.5 lẹ́gbàá mọ́rúwá. so ìgbà tẹ́ ẹ̀rọ owó san owó ọ̀sẹ̀ẹ̀sẹ̀ wọ́n ṣé wọ́n á bá yín ní sàn sí ìṣẹ̀ náà bẹ́yìn lẹ́ lọ́dọ̀ wọn. wọ́n máa fọ̀kadà lé wákàtí. wọ́n máa fọ̀kadà lé wákàtí. bá súnmọ́ bọ̀dá yìí. wọ́n tíráàkì ẹ̀ ní. wọ́n tíráàkì ẹ̀ ní wọ́n wá gbà lọ́wọ́ yín wọ́n àgbá irọ́ ni. lóòótọ́. a tún mú àwọn lọ́ọ̀yà lọ èmi àti ìyá mo tún gbé àwọn méjèèjì àwọn lọ́ọ̀yà yẹn ní tí mo bá fẹ́ gbà padà láì ṣe kí ni pé a san sí i a jẹ̀ tó san ju iye tá a jẹ lọ. ìyẹn tẹ́ bá. tá a bá fi ẹsẹ̀ òfin sí tá a bá tẹ̀sẹ̀ òfin lọ ìpínlẹ̀ lọ́ọ̀yà náà. ẹ gbọ́ sódà ìyẹn ti ń sanwó lọ ó wá ń kú 800 torí pé kò rówó san lọ́sẹ̀ méjì ṣèbí tó bá kówó ọ̀sẹ̀ méjì yẹn wá ìbò yẹ ká ẹ ṣàánú ẹ̀ kó dẹ̀ máa san ibi tó bá. kọ́ńpìnì mátíkẹ̀kẹ̀ ni wọ́n pè. ẹ má sọ̀rọ̀ kan ẹ má dárúkọ kọ́ńpìnì kí wọ́n á ní kẹ́ ṣe báyìí torí iṣẹ́ yín látijọ́ yìí ò gbọ́dọ̀ jà sí asán. àmì onídìí kọ́mọ nàìjíríà sọ̀rọ̀ ní ìlú. kílẹ̀ ló kọ́kọ́ yín ẹgbọ́n mi mọ́ra torí ìgbà tó di ọjọ́ kan throughout ìgbà míì lọ́sẹ̀ míì a lè máa jẹ anything so ìgbà tí mo bá wò wípé kéèyàn máa ta bá tètè pé kákú ọlá àwọn ọmọ méjì yìí máa wá rinṣẹ́ lọ sí amósùn máa gbé ìkànnì ohun àwọn ọmọ ẹ̀ tó bá ń sùn máa gbé sílẹ̀ èyí tí mo bá rí pé tìta jí máa gbé lọ́wọ́ máa lọ kan géètì oní géètì ìgbà tí mo bá kan géètì táwọn pípọ̀ yẹn bá bọ́ síta máa ní jẹ́ pé mi kì í ṣe wèrè òpó ìjọba àwọn yẹn tẹ̀ máa ń bèèrè lọ́mi pé ta ló fún mi ní gọ́ọ̀tì pé kí n wá so màá ní kò sẹ́ni ọgbọ́n níbọ̀ spirit ní ibi tí spirit ní bá ti ní kí n lọ ni àwọn yẹn ni màá tún kó àlàyé fún àwọn tó bá ní gáàdì máa fún wa àwọn tí wọ́n bá ní oúnjẹ fún wa gbé fún wa ìgbà tí ó di pé ọjọ́ yẹn tí mo ibi àárọ̀ kùtùkùtù ní ìgbà tó di 10 òru ọjọ́ yẹn bí mo ṣe jí nìyẹn bí mo ṣe jí báyìí mo bá dáàdì wà ní orí àga bí mo ṣe wá bá lórí àga kí ló ṣe ìdáhùn láàrin òòsùn lọ́lọ́run fẹ́ poison àrùn. ìyẹn ọkọ yín ẹ gbọ́. okùn gan tẹ́ ẹ bá di abẹ́bẹ́ẹ̀lì kan ẹ máa bá okùn yẹn okùn tí abẹ́bẹ́ẹ̀lì ni mo jù sí okùn yẹn mo ti sọ pé yìí máa fi ta aṣọ tí màá fi máa. ẹ wo ẹ má jẹ́ arábìnrin ó fa ọ̀rọ̀ gùn ó nílò ìrànlọ́wọ́ ṣebí ọkà ènìyàn ṣebí kẹ̀kẹ́ gbàmọ́rọ́ jáde ni ẹ̀yin wọn ń kọ́ bó lẹ́jọ́ fẹ́ ṣe ẹ̀yin ń kọ́. kò sí ọ̀kan ní ṣọ́ọ̀bù mi. kò sí ọ̀kan ní ṣọ́ọ̀bù mi. wọ́n ṣàdùnwà gbogbo fáànù wa ti ta bọ̀ àwọn pípù yẹn ò tí ì wá gbé àti ta fáànù àti ta dvd fídíò nìkan ló kù tó wà nínú ilé àti ta gbogbo ìgbà tí mo ṣe introduction àwọn gift kan fún mi àwọn pot everything mo ta fáwọn ṣàgbó tán mo ní 500 pé káṣà tiẹ̀ fi jẹun pé tí ebi bá yọ nínú iṣẹ́ bù ṣe gbogbo pọ́ọ̀tì yẹn pátá la ta gbogbo fáànù wa ata dvd fídíò nìkan ló wà nínú ilé ìgbà tí ọkọ mi gan béèrè pé kí ló tún kù dálé ta tó ní ká ta àga mo pé tá a bá wá ta àga ṣáà máa jókòó sílẹ̀ lẹ́ẹ̀ nítorí ẹ̀ la fi lè ta àga so ni mo fi wá wò wípé kí n máa bọ̀ lọ́jọ́ Sunday ìgbà tó kọ́kọ́ sọ wípé bò ní màá ṣe máa wá ìwọ ṣáà mọ̀ wọ̀rí gbogbo ìgbà míì àníjẹ kankan àìmọye ìgbà tá a fẹ́ tán a ti jẹ gbèsè tó ti pọ̀ owó tẹ̀ kó fún mi ní ọjọ́ Sunday nísìnyí ibi tí a ti lọ gba gàrí wúmà yẹn pé torí ọjọ́ mi ni òyì kọ́ mi tí mo fi lọ́dọ̀ wúmà yẹn ní wákàtí tí mo sọ ìgan òyì kọ́ mi ìgbà tó kó stage kan lákẹ́rẹ́ yẹn tún fún ẹbọ mi ní ìgbàdùn ara mi ẹgbẹ́ kan sọ́wọ́ ìgbàdùn ara mi wákàtí wúmà yẹn kí wọ́n bàbá rẹ̀ bọ́dà ẹjọ́ kò sórí ibi rẹ̀ kí wọ́n bàbá ojú wúmà yẹn jẹ́ ni mo ṣàṣe lọ́ba wọn pé tó fi alájẹ́
nínú 6,000 tó ká fẹ́ fún bóyá ìgbà 5,000 ní ibẹ̀ ní ìjà tí bẹ̀ pé ìbò lẹ́tí ọmọ ní ẹ̀ṣá àmọ́ wọ̀ ní bàbá mi. ẹjẹ́ wo ń tà lè ṣe kán ti ẹ̀gbá mọ́rúwá padà jẹ́ ẹ̀yin náà machine tẹ̀tí tàṣà ìnira machine padà ní. tẹ́ bá tẹ̀ rí machine ẹ̀yọ̀ kan rà àbí táwọn dẹ̀ gba mọ́rúwá padà tó máa gba mọ́rúwá padà iṣẹ́ tó bá di tiwọn ẹ̀mọ ètò mọ̀ mú wa lè ẹ́ yóò rọrùn bí èlò lẹ máa ń pa gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo ó tẹ máa ń pa lójúmọ́ di mọ́rúwá yóò tẹ́lò. a máa pa tó bí 10,000. a máa pa 10,000. ẹ máa ń pa 10,000. tá a bá ṣiṣẹ́ dáadáa. tẹ bá ṣiṣẹ́ dáadáa ẹ máa ń pa 10,000. ṣé mọ́rúwá yẹn sì dúró tẹ bá lọ gba nǹkan yín padà tẹ bá rówó sẹ́ gbà èló lẹ fẹ́ sẹ́mbẹ̀ 800 ló ní kẹ́ kó wá. Are you sure? lára àwọn kọ́sìn yẹn tó ń jẹ ẹ̀jẹ̀ ìyẹn pè torí Africa phone everything but láìpẹ́ tó gba ọ̀dọ̀ wa ìyẹn ló fún wa ní small food tí mo kà ní kí dájú wa ṣàkíyèsí tó kọ́ mọ̀ bọ̀ ní tèmi tó ráwọn tó bá fẹ́ pè ibi tí n ṣáàtì kí tíìmù wọ inú ibẹ̀ ní ẹ̀zẹ̀ ní máṣẹ̀kẹ́ yẹn. ẹ̀yin èèyàn wa ẹ bá ń tò wọlé ẹ kò wọlé sórí 07054 ẹ bá ń rí àwọn ọmọ yẹn 07054900751 ẹ̀yin abiyamọ tí ẹ ń wojú Ọlọ́run fọ́mọ it is your time you can connect with what is happening now tó bá jẹ́ ní tó ń wojú Ọlọ́run fọ́mọ mọ́tẹ́ ní tó ń béèrè Ọlọ́run fún kankan you can like ẹlẹ́lọ́n tó ń ṣẹlẹ̀ yìí láti fi connect mọ́ pé Olúwa mo ṣe léyìí but neutrally wọ́n wá fún ìrànlọ́wọ́ ẹ̀yin náà wò pẹ̀lú ọmọ méjì lọ́wọ́ wọ́n ti gba mọ́rúwá tọkọ ń lò lọ́wọ́ wọ́n ní owó ọ̀sẹ̀ méjì lọ́kọ orí san tó gba mọ́rúwá wọ́n ní ó dá òkúlẹ̀ tí fẹ́ sanwó tó tẹ́lẹ̀ 800 lówó ẹ̀kú kúlẹ̀ bá kó 800 kánà gbé mọ́rúwá fún ọ gbogbo machine tí wọ́n ń lò wọ́n ti tà ńgbà tọmọ síkì gbogbo nǹkan ti tán Ọlọ́run má jẹ́ káwọn ọmọ ìkan jìyà. Àmín. Àwọn ok ṣẹ́gbọ́n wọn ni ẹgbọ́n wọn ni má bọ̀ ẹ̀yà kọ́m ẹgbọ́n wọn ni kò lọ skul ẹ̀yà gorí bí náà ẹ̀yà jókòó kò lọ skul ṣé mẹ́ta tẹ ẹbí náà ni ẹ̀yà mẹ́ta yẹn lọ́nà bá tún wá jẹ́ kí ẹ lọ lu èbò ẹ̀ ní wá lọ bí méjì ṣùgbọ́n báyìí ẹ bá ràn ọkọ àtìyàwó yìí lọ́wọ́ pẹ̀lú Ìbejì lọ́wọ́ pẹ̀lú twins lọ́wọ́ kí la fẹ́ ṣe fún wọn ẹ ní dààmú. Àmín Jésù. ẹ̀yin tẹ́ ń wò ẹ̀yin abiyamọ àwọn yẹn pọ̀ tàn wò yín o aunty it is your time now. Amen. Ìbejì ló gbé lọ́wọ́ yìí báwo yẹn sọ̀rọ̀ báyìí. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀dùn tó rọ̀ lọ́wọ́ ẹ̀rọ wa lọ́wọ́ ẹ̀yẹ ti sú mi. Ẹ̀yẹ ti sú mi tí kì bá ṣọ́ láwọn ìbejì tí mo gbé lọ́wọ́ gan ni ìbá tí wọ́n ń dára mi. Ṣùgbọ́n láwọn ìbejì tí mo gbé lọ́wọ́ ni ò jẹ́ kí mọ̀ ká tí mo fẹ́ ṣe. Ọ̀dọ̀ ìyá tó ràn wá lọ́wọ́ náà ìyá yẹn náà àwọn náà sapá ìwọ̀nba torí mọ́mì mi ò lọ́kọ sọ ìwọ̀nba tí ìyá yẹn lè ṣe kó tó lè pé àwọn amúrọ̀bà wọ́n wá rọ́ọ̀bù lọ́dọ̀ wọn àtìgbà yẹn báyìí ni mo ti lè fún wa ní anything mọ́ ìgbà tí àwọn èèyàn bá kọjá lọ sí ọmọ fún wa ní tí mo bá tọrọ owó lọ́wọ́ wọn èyí tó bá fún wa ní 500 lábá ti fi ra gàrí ni màá fi feed àwọn ọmọ yìí tí màá fi fún àwọn ìbejì náà ní gàrí tí màá fi bá wọn ra ṣúgà sí pé kó ṣàtẹ̀mú díẹ̀ nù ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ìyáyé ti pọ̀ ẹ̀ ti sún wa kì í ṣe pé bóyá ọkọ mi jẹ́ ọ̀lẹ ṣùgbọ́n ìgbà tí gbogbo ti fẹ́. ẹ gbọ́ èló máa ń ṣe báyìí èló máa ń ṣe báyìí máa ń ṣe tí wọ́n 180 báyìí wọ́n máa rí máa ń ṣe ìránṣọ bíi 180,000 kí bọ́dá ìlọgba mọ́rúwá because obìnrin gan àti máa ṣe ìránṣọ this time around pẹ̀lú ọmọ Ìbejì lọ́wọ́ yóò máa ṣe o bet kí ọkọ gba mọ́rúwá kọ́kọ́ lè máa jáde láti lọ ṣiṣẹ́ so that ọkọ máa kówó wálé kí ìyàwó àtọmọ kan lè jẹun ẹ dákun ẹ ní dààmú. Àmín Jésù. ẹ tó mẹ́rin pẹ̀lú ní sewing machine ti close to 180 báyìí ó ti pàtà ṣì máa ra 120 130 nǹkan tí ò bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ gan close to 180 báyìí nọ́mbà tẹ́ ó pè sí 07054
900-751. Nọ́mbà tẹ́ pè sí 070-54-900-751. Àǹtí mo báwo yẹn sọ̀rọ̀. Ọmọ Nàìjíríà ẹ̀rọ wa lọ́wọ́ ẹjọ́. Ayé yóò ní bàjẹ́ àánú gbọ́ ẹjọ́. Orí táwọn tí Ọlọ́run ṣe fún wa. Kódà ìgbà tó dé sẹ́ẹ̀tì kankan. Ìkan náà àwọn ọmọ yẹn mo fẹ́ pàdánù pé tó bá ti kú méjì lọ́wọ́ mi. Ilé mọ̀ mi tí mo bá fẹ́ lọ. Kí n tó wọ́ pé ọmọ yẹn lè dúró sí àlọ́jọ́ iwájú. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀rọ wa lọ́wọ́ ẹjọ́. Nígbà tí kàrá kùtùkùtù báyìí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ilé yẹn ni màá wọ̀ lọ tí màá ti máa pẹ́ ẹjọ́ nítorí ọlọ́yà stephen tẹ́gbọ́n ti dáná bá mi dá oúnjẹ tí ń dára wọn inú ibẹ̀ ni yóò ti dání tí yóò ti bá mi gbóúnjẹ fún ọmọ tí yóò ti bèrè pé tí wọ́n kọ́ màá dáàdì kó fi ṣé ẹ ti jẹun lẹ́nu pẹ̀lú àwọn àti ìjẹun àti ìyànà kẹ́sì láti fẹsẹ̀ rí ìbọn ẹgbọ́n ìgbà tá a dé ìmọ̀ ibi ìyànà chọ́ọ̀chì ti tẹ́lẹ̀ ibẹ̀ lọ́rẹ́ wá ti fún wa ní tìrì ìbẹ̀. Ibẹ̀ ni nínú ẹgbẹ̀ ní òde kankan ìgbà tá a dé ibi ilé epo tó ṣẹ̀ṣẹ̀ tó ń kọ́ ilé mọ́ ibi ẹ̀gbẹ́bẹ̀ ilé epo yẹn ládé àti ibẹ̀ onímọ́tò yẹn wípé ẹgbẹ́ dání tí o ti ní pọ́pọ́ bẹ̀ láṣà ti bẹ̀ pé 300 la ní lọ́wọ́ tí yóò ti gbé wa yóò ti ẹ̀ gbowó lọ́wọ́ wa 300 ní ẹ̀ lábáwọ̀ inú ṣọ́ọ̀ṣì tí a ti ra nǹkan fọ́mọ yìí ń bẹ̀ àti dálágbé ojú kan tí wọn ládùúgbò ṣùgbọ́n ìgbà tá a ní choice ni èèyàn ọmọ Nàìjíríà ẹjọ́ ayé ti súnmọ́ ẹ̀rọ wa lọ́wọ́ irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí wa rí ṣùgbọ́n àbí máa ṣe rí ẹjọ́ àbí ọlọ́wọ́ bá bẹ̀ yín ẹjọ́ Ibeji bẹ̀ yín ẹjọ́ ayé ti súnmọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ̀rọ wa lọ́wọ́. Màá fi lẹ sọmọ. Ẹ máa ra máṣíìnì nǹkan fóbìnrin yẹn. Wáò ẹ dẹ̀ máa sẹ́ndì owó ẹ̀ sí. Jésù. Màá. Bẹ́ẹ̀ ni mà close 180 mà. Bẹ́ẹ̀ ni mà. Bẹ́ẹ̀ èmi náà mò ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni. Èmi gẹ́gẹ́ lè ń bá sọ̀rọ̀ báyìí Pastor Musa lè ń bá sọ̀rọ̀ báyìí. Yes ma. Ma. Hallelujah. Ma kílẹ̀ sọ́mà. Mọ́mí kílẹ̀ lẹ́fẹ́ sẹ́ndì ma, abẹ́ gbọ́ dáadáa ma. Yes ma, mọ́mí ẹ ṣé ma. Yes ma, wọ́n ní má dárúkọ àwọn. God bless you ma. God bless you ma. Ma. God bless you ma. Wọ́n la máa receive in 5 minutes. God bless you ma. God bless you ma. God bless you ma. God bless you ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Ẹ ṣé ma o. Mọ́mí ẹ ṣé ma. God bless you ma. Ẹ ra ma. Ẹ ṣé ma ronú níyẹn nímọ̀ ìnira o. Ẹ ṣé ma dúpẹ́ o. Abẹ́ ẹ̀rọ ọmọ yẹn, abẹ́ rí nǹkan. Wow. Ẹ ṣé ma. Sorry, it is wrong too. So wọ́n làwọn máa send wọ́n rẹ̀ pọ́n ní 200,000 ní ìgbọ́ dáadáa. Wọ́n làwọn máa send owó machine kan. Màá mọ iye tó send nsìn. 20,000 naira kan 10,000 méjì. 20,000 kan 10,000 méjì. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ pàdé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ní mọ ìnira o. Ní mọ ìnira o. Ọmọ wa nílé yóò yọrí sí rere o. Àmín. Oore táwọn ó ti ní Ọlọ́run fún táwa lọ́rẹ̀ ṣe o. So ẹnìkan ló máa ra machine fún wọn. Tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ kọ́dá kẹ́dọ̀. Ẹnìkan ló máa ra machine fún wọn. Ẹnìkan lè fún wọn 20,000. Àwọn méjì fún wọn 10,000. That is 40,000. Ẹni tó lò máa sẹ́ndì wọn machine wọ́n là máa sẹ́ndì ẹ̀ sí. Ìfà ẹni tó sẹ́ndì 10,000 mọ́mí twins ló gbé wa. Àwọn ìyá Ibeji gan náà fún wọn lówó. This is a point of contact. Ẹ̀yin tẹ̀ ń wá ojú Ọlọ́run fọmọ. Nọ́mbà tá ẹ pè sí 070-54-900-751.
751 nọ́mbà tẹ́ máa pè sí 07054900751. Obìnrin kan kó lọ dín ó wù mí kí bàbá yìí lọ sanwó mọ́rúwá yẹn kó gba mọ́rúwá yẹn jáde ó gbà ó ti ṣe làálàá gan náà mọ́rúwá tó pé 200,000 láti 3.5 ó ti san bíi 2 million 2.7 ó ti san bíi 2.7 million ló sọ yẹn ó sọ 2.7 million ẹ wá ṣẹlẹ̀ gba mọ́rúwá à ní gbà o we no go gree o ìyẹn mi ní gbà o ẹ dúpẹ́ jàre. Ayọ̀ Nàìjíríà rọ̀ ní ayọ̀ Nàìjíríà ṣàánú wa ayọ̀ Nàìjíríà ẹjọ́ ayọ̀ Nàìjíríà. Kọ́lá ẹ̀ kó lọ gba mọ́rú ẹ̀ padà dúpẹ́ kan dúpẹ́ ẹ̀ ń tọ́tẹ̀ lóhùn fún yín ní tọ́tẹ̀ lóhùn máa ra kíní kan fún yín ẹ̀kọ́ dúpẹ́ náà. Ìrànlọ́wọ́ ní kò láyé yìí o. Hello sir. Sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Okay sir. 180 ni sir. Bẹ́ẹ̀ni sir. Yes sir. Wow, that didn't allow us send the whole still machine. Ẹ dúpẹ́ dáadáa. Ẹ sọ̀rọ̀ lẹ́nu. Aró mi ní yan ẹ̀rọ àánú gbà ọ́. Ibi tẹ́ ẹ̀rọ kàánú sí àánú òfòmù láyé. Àmín Jésù. Ẹ ṣé o, ẹ ṣé sá o, ẹ ṣé sá o. Ẹ ṣé sá o, ẹ ṣé mo dúpẹ́ gidigidi o. Daddy ẹ ṣé sá. Daddy ẹ ṣé sá. God bless you sir. A dúpẹ́ gan ojú òní tí ì sá o. Ẹ ṣé sá. Thank you sir. Ẹ ṣé sá. Wọ́n là máa send immediately. Thank you sir. Ẹ ṣé dúpẹ́ o. Kí bàbá yìí kó lọ gba mọ́rúwá yẹn padà. Yes sir. Kó lọ gba mọ́rúwá yẹn padà. Ọ̀gá òun gbà bọ̀ báyìí wọ́n kọ́ gbé bọ̀ church náà. A ṣe láìfù ẹ̀. A jẹ̀kọ́ ṣe láìfù ẹ̀ náà pé ó ti gba mọ́rúwá padà. Abba ẹja máa ṣoore fúnra wa. Gbogbo wọn kò wá òkè náà. Ẹ ṣàánú wa ẹ̀yọ́ ọmọ Nàìjíríà. Ara ti wá ìgbà ṣe mí nínú ọ̀rọ̀. Àtijọ́ ìdógún. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ lónìí pé láyé yìí. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ṣàánú wa. Ẹni bá ìnira láyé yìí ẹjọ́. Ẹ jẹ́ ràn wá lọ́wọ́. Ibi dẹ́rọ kánú sí àmà fọ́ ohun. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ṣàánú wa. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹjọ́. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà. Àánú máa dìde. Ẹnìkan ti fún ọ ní kíní báyìí. Ẹnìkan fún ọ ní 43,000 bí. Ẹ gbọ́ mọ̀ sọ́dọ̀. Ẹni tó lọ máa send owó machine ti send owó machine. So ẹni àkọ́. Ẹni tí bá ti ń sọ̀rọ̀ ẹkún máa sunkún. Àwọn èèyàn tó máa rìn lọ́wọ́. Òdìgbò bá tó sunkún. So wọ́n wọ̀rí nígbà kò sígbà tó bá tó sunkún. Táwọn yóò bá ti ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ti gbọ́n tó sọ. Wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ. Wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sọ́kọ. So if they will do people àwọn èèyàn wà voluntary gan. Mo ti rẹ́ni tó sunkún bí tí ò rí nǹkan kan. Jágbé kọ́ ẹni. Mọ́mí àmà ti rí 200,000 naira. Hallelujah. Hallelujah. Mọ́mí ẹ ṣé o, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé máa dúpẹ́ gbogbo ọmọ tó bí àtẹ̀tọ́ nínú ayé yóò ní bí ìbànújẹ́ o. Ẹ ní fojú sunkún ọmọ àtọkọ àtaya o. Ẹ ní gbúrò ibi sí kan nínú àwọn ẹbí yín o. Ẹ ṣé máa dúpẹ́ ọmọ lóore o. Aró ní níyì kan tó ń jẹ́ ìlera ẹ̀ nímọ̀ o. Ìbànújẹ́ tádé báyìí tẹ̀bí gbé kan ní yín sábò ní ìṣẹ̀lẹ̀ sí yín o. Àmín Jésù. Ẹ ṣé máa, ẹ ṣé máa. Mommy, thank you ma. Ẹ ṣé máa. Mommy, thank you ma. Wọ́n ní má sunkún mọ́.
wọ́n ní wá tún mọ́ 200 yẹn ti wọlé so wọ́n ti ní 266 ń bí báyìí wọ́n ti ní 266,000 bí báyìí so tí wọ́n tọ́bìnrin tọkùnrin bá máa san 800 tán dẹ̀ máa ra machine that is 980 mommy thank you ma God bless you ma tọkùnrin bá máa ra tọ́ bá máa sanwó márùwá padà tó dẹ̀ máa ra machine that is 980 800 ní ẹ̀sán tọ́mọdé 500 yìí kọ́ sí wọn nígbà ni wọ́n lè gbà ẹbí àwọn èèyàn jẹ́ wọn tí ó ṣẹlẹ̀. ọmọ Nàìjíríà ẹjọ́ torí ọlọ́wà ti ṣe wàhálà lórí máṣíìnì yìí àtọ́jọ́ tó ti tọ́mọ́rúwà yìí ìránṣẹ́ sáré débi tó máa jẹ nǹkan tó bá ẹ̀mí wa mú ọmọ Nàìjíríà ṣàánú wọn gbogbo ìlàkàkà wa náà ní pé tá a bá ti san mọ́rúwá náà tó wà lè dín tiwọn. Hello sir ẹdúró ẹjẹ ń gbọ́n tẹ́lẹ̀ ìfẹ́ sàn. Dádì tán láwọn máa ra machine tán pè lẹ́ẹ̀kejì ni àwọn náà ti sẹ́ni 180,000 ẹdúpẹ́. Hallelujah. Amen. Ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀ jìnnà ṣàánú fún ẹgbẹ́ wọn mọ́ra púpọ̀ ẹ má jò rẹ̀ yìí o thank you daddy ẹ ṣe sá gbogbo tó ń dùn yín lọ́kàn Olúwa máa ṣe. Àmín Jésù. Ojú òní tí yìí. Amen. Ẹ dúpẹ́. Àánú èyí tẹ́ ẹ̀ tí ìran yóò rí gbárí àfọ̀hún láyé yìí. Ẹ̀yin náà máa fún lọ́wọ́ kì í máa ṣe é. Bẹ́ẹ̀ ló kàánú sí ọmọ ọ̀tá. 180 ẹ̀rí lọ́pọ̀ ìtọ́jú fún 180. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ní gbọ́dọ̀ fún ẹni tọrọ jẹ́ kó wáyé yín o. Àmín. Ẹ ní mọ ìnira ròní ní yín o. Àmín. Ẹ ní ṣàgbékẹ́ tó jẹun o. Ẹ ṣe sá àdúpẹ́ o. Ọlọ́run nìkan ló lè bá máa ṣe sọ́rẹ́ fún yín ẹ ṣe sá o. Ẹ ṣe àdúpẹ́ sá o. Ó lágbára mo fẹ́ bí o ti fẹ́ wọlé ni kò tí ì wọlé ó ti wọlé owó tí wọ́n rí sísìn jẹ́ 448,700. lẹ́nu sẹ́ owó tán rí jẹ́ 448,000. ẹ dúpẹ́ kí wọ́n máa tún béèrè sí i. Ọmọ Nàìjíríà ló ṣe o. Ẹ ní mọ ìnira láyé yín ẹ ṣàánú wa. Àlejò ẹ̀kọ́ ti sábà ra ọpẹ́ kájà ti sanwó mọ́rúwá náà tó a lè fi tiwa. Ọmọ Nàìjíríà ẹ dúró mo fẹ́ gbọ́dọ̀ sọ ẹ nígbà tẹ́ ń san. tí mò ń sanwó mọ́rúwá lọ́wọ́ mi ò lè fowó ìgbẹ́lẹ̀ nílé bí ká mu gààrí bí kí n délé kárẹ̀ kọ́ káràkà màá náà sọ fún pé kó ṣàjà san owó yìí tá a bá ilé san tán yóò di tiwa tó bá ti di tiwa ó ti dọ̀bẹ̀ nù. onímọ̀wọ́ tẹ́ ń ṣe gbà yẹn. ó sáńgà yẹn òun náà dẹ́gbà sí mi lẹ́nu pé lóòótọ́ ni kó lè di tèmi àmọ́ bá àti síkírẹ́sì ọmọ ìdé tí ìráyè ṣiṣẹ́ mọ́ ó ní wọ́n fi gbà lówó tí gbogbo ẹ̀ fi wá tóbi lọ́ọ̀yì ẹ dákun ọmọ Nàìjíríà tó jẹ mọ́rúwà mi padà ló dé ní ìgbà mi. ẹ gbà padà. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa. Ẹ̀yin tẹ́ ṣe wá lórí ọṣù àdúpẹ́ lọ́wọ́ yín. Àní kó tiẹ̀ kó gba mọ́rúwà padà wọ́n wá ra machine kan. Ọmọ ọjọ́ sí náà rè tó sí ẹgbẹ́ sókè ọ̀hún dáná ọmọ yẹn ẹgbẹ́ sára rẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀ rẹ̀ ọmọ yẹn wá lélẹ̀ báyìí náà ta ló máa ń tọ́mọ ilé dà lọ́jọ́ ọ̀la ìwọ jókòó tiẹ̀ àdùnní táwa ló máa ń tọ́mọ ilé dà ọmọ tí wọ́n torí ẹ̀ ta gbogbo nǹkan torí ẹ̀ ta machine 2 wọ́n torí ẹ̀ wọ́n àríbíṣẹ́ lọ wọ́n torí ẹ̀ gba mọ́rúwá lọ́wọ́ wọn kò tiẹ̀ dá ẹ̀yin kọ́mpìnì yẹn oògùn nígbà tẹ́ni yóò sọ pé òun ò sanwó mọ́. Gbogbo àwọn materials gbogbo ẹ bá dákun mo mọ̀ pé sẹ́rí ẹ máa gbọ́ sẹ́rí kọ́mpìnì tẹ́ ti gba mọ́rúwá so àwọn náà wọ́n ní fẹ́ sort àwọn náà rọ́ọ̀nù kankan ni wọ́n rọ́ọ̀nù business rẹ̀ ẹ̀tí wọn bá wá wò pé ẹni yìí gba tẹ́tí lé mú 50,000 lọ ibẹ̀ mọ́wó tẹ̀ jẹ lọ àbà. Ẹni tó tẹ wá ní kí amárúwá yẹn èèyàn Ọlọ́run ni so òun jẹ́ kó yé wa wípé tó bá ti kún wíwá bí 6 months táwọn bá ti fẹsẹ̀ mọ́rọ́ àyè tán pé àdúrà táwọn máa ń gbà ní pé kán mọ̀ rí san tán wọ́n so that àwọn lè máa fi owó wọn ṣe tó máa ní tí wọ́n fi gbé kalẹ̀ ní 5 points ẹ̀ padà.
tí màá yẹn jẹ́ kó yọ pé àdúrà táwọn ọmọ ń gbà nìyẹn pé kọ́ máa rìsẹ̀ tán mọ́ ìgbà tá a gbé àwọn twins yẹn lọ tí mo rán bàbá sí ní ẹsẹ̀ inú ti ṣàlàyé yìí fún wa pé tóun bá tún kí kóun ràn wá lọ́wọ́ ká kóun ti gbé mọ́lúwọ́ fún wa pípé àti jẹ òun wọ́n máa sáàkó òun níbi iṣẹ́ tóun dẹ̀ ṣe ní tóun fi bọ́ àwọn fámìlì tòun náà bá a ṣe bọ́ síta ní kọ́pìlì yẹn nìyẹn lọ́jọ́ yẹn àtìgbà yẹn báyìí ní gbogbo rẹ̀ ti lè mọ́ wa gbogbo àwọn property wa ti tà gbogbo àwọn tí mo bá mọ̀ kódà ìgbà tó dé stage kan kó di bí ọ̀sẹ̀ kan tó pé ìyàrí àti òbí làwọn mú tára mi ti kọ ni mo lọ bá woman kan fọ aṣọ mo faint bí mo ṣe dé ni àtìgbà yẹn làwọn èèyàn sọ pé kí n mọ̀ dán irinṣẹ́ yẹn wò mọ́ nígbà tí mo bá ẹ bá ràn wọ́n lọ́wọ́ wọ́n ti rí 448,000. Wọ́n ti rí 448,000. 448,000. Ó tó ra machine. Èyí ó ra machine ní owó tó kù. Àbí ṣé kí bọ́dá yẹn fi mọ́rúwá lẹ̀? Ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀? Àbí kí la lè ṣe? Ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀? Ó wá ti san owó yẹn kọjá ká gbàgbé rẹ̀ ọ̀yọ́ Nàìjíríà. A ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀. Ẹ ṣe kí ni? A ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀. Àtijọ́ tí wọ́n bá yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Àrájọ́ báwọn gẹ́gẹ́ bí bàtàtà àfàwọn tó máa fún wa. Bí pé kájà sápá láti san mọ́rúwá yẹn pé kó tó bá ti sọ tán báyìí ó ti di tiwa nìyẹn. Gbogbo eré tá a sá nìyẹn ọmọ Nàìjíríà. Mọ́rúwá yẹn a ti san owó rẹ̀ kọjá ká gbàgbé ẹ̀. Ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Kí wọ́n ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán kan rí san tán nọ́mbà tẹ́ pè sí 07054 9000751 kan ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán jàre kan rí san tán wọ́n máa san tán. Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Kódà mo sì fẹ́